Ẹ̀yin èèyàn lé gist yìí tún lágbára o. Èyí tá a tún gbọ́ yìí ó tún yà wá lẹ́nu o. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n ránṣẹ́ sí àǹtí Wàhẹ́m. Ẹ dẹ̀ mọ̀ pé tí kábíyèsí bá ti ránṣẹ́ sí wọn báyẹn, wọ́n máa dira ni. Èyí tí wọ́n á fi kún ojú ọ̀tọ̀, èyí tí wọ́n á fi kún ẹsẹ̀ ọ̀tọ̀, èyí tí wọ́n á fi kún ọwọ́ ọ̀tọ̀, wọ́n á ti di ara. Wọ́n ní inú wọn dùn wípé kábíyèsí ránṣẹ́ sáwọn káwọn wá sí inú palace. Wọ́n ní àǹtí wa bá lọ kìtà ó di palace bàbá Wẹ̀rin ńlá. Wọ́n nígbà tí àǹtí wa dénú palace bàbá Wẹ̀rin ńlá, wọ́n ní nǹkan ìyàlẹ́nu ló ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn lé ẹ ní kí ló ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n bá ṣí, wọ́n ní wọ́n wọlé o. Wọ́n nígbà tán wọlé, wọ́n ní wọ́n bá ní àwọn ti wà around o. Wọ́n ní bàbá Wẹ̀rin ńlá bá mú wọn o. Wọ́n bá tẹ̀lé wọn, wọ́n bá ṣí pẹ̀lú bàbá onífá. Ni wọ́n bá ṣí apartment Queen Naomi. Wọ́n ní tí àǹtí wa dẹ́sẹ̀ wọnú apartment Queen Naomi báyìí, wọ́n ní wọ́n kó bàtà wọn, wọ́n mú eré ni. Wọ́n ní rèsì tí àǹtí wa bá jáde ní inú apartment Queen Naomi, wọ́n ní kì í ṣe kékeré. Ẹ mọ̀ téèyàn bá ń sá 100 meter. Ẹ̀yin ará ilé, wọ́n ní 100 meter làǹtí wọ́n fi bẹ́ jáde kúrò nínú apartment yẹn tó kó slippers wọn lọ́wọ́ tó ń mú eré burúkú. Wọ́n ní wọ́n mú eré tó yẹ pé kábíyèsí gan lanu pé àṣà àǹtí Wàhẹ́m wọ́n lè sáré lé. Ẹ̀yin èèyàn, kì í ṣe nǹkan kékeré o, kì í ṣe nǹkan kékeré rárá. Wọ́n ní àǹtí wa mú eré yẹn, ó lágbára ni. Bá jẹ́ gist yìí bá ṣe gbọ́ òótọ́ ni o, tó bá jẹ́ pé òótọ́ ni allegedly. Ẹ wò ó, wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace kábíyèsí bàbá Wẹ̀rin ńlá. Wọ́n ní kì í ṣe kékeré lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n ní ṣe ni gbogbo àṣírí wọn kàn ń tú. Gbogbo nǹkan tó bá ti ṣe báyìí àṣírí wọn ń tú ni. Gbogbo nǹkan tó bá ti ṣe báyìí àṣírí wọn ń tú ni. Wọ́n ní ó ti sú àwọn gan, wọn ò mọ ibi tó fẹ́ lọ. Bọ́ lọ wájú àṣírí á tú, bọ́ lọ sẹ́yìn àṣírí á tú. Wọ́n ní gbogbo nǹkan tó bá ti ṣe báyìí àṣírí wọn ń tú ni lọ́tùn lósì. Ẹ̀yin èèyàn lé, ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ló ń fight for Queen Naomi? Ọlọ́run ló ń fight fún wọn. Nítorí ẹni tí ò ṣe ibi sí yín, tí ò ṣẹ̀yìn, tí ò ròyìn, tẹ́ bẹ̀rẹ̀ sí lé ibi sí. Ibi á padà sí orí oníbi. Èpè á padà sí orí onípè. Àṣàsí á padà sí orí alásàsí. Orí nǹkan tẹ́ bá ti gbé báyìí, orí ara yín lẹ máa gbélé. Torí ọmọbìnrin yìí kò sí nǹkan tó ṣe fún yín. Jẹ́jẹ́ ló wá sílé ọkọ ẹ̀, ló wá jókòó tọkọ ẹ̀. Ẹ jẹ́ kó ní bùjókòó, ẹ jẹ́ kó gbádùn. Ẹ bẹ̀rẹ̀ sí ní lára, ẹ bẹ̀rẹ̀ sí disturb ẹ̀. Kí ló dé? Báwo lè yàn ọmọ Ádámù á ṣe lọ ṣe nǹkan bí tó tóbi báyẹn tán lọ gbé sínú apartment èèyàn? Ẹ rí pé ilé ayé yìí ó lágbára. Ẹ rí pé ilé ayé yìí ó gbẹgẹ́. Ẹ rí pé ewu wà. Ó lágbára o. Ìgbà tí mo gbọ́ gist yìí, ṣe ni mo ní kí ló dé? Kí ló dé? Kí la gbé, kí la jù? Kí lọmọbìnrin yìí ṣe fún yín tí wàhálà pọ̀ tó báyìí? Ẹ̀yin èèyàn lé, kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola, kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn
ilé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹyẹ èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. wọ́n ní àwọn bàbá onífá wọ́n ló yà wọ́n lẹ́nu, wọ́n ní ṣe ni gbogbo wọn lanú lẹ̀ nígbà tí wọ́n rí i pé àǹtí wa wọ́n ná mú rìlé. wọ́n ní àwọn onífò tiẹ̀ mọ nǹkan tán lè ṣe mọ́ pé ipò mọ̀ ń yà wọ́n lẹ́nu ni. wọ́n ní bí àǹtí wa ṣe kéré mọ́lẹ̀ nìyẹn o, tán sá jáde lọ sí ẹnu géètì palace. wọ́n ní ó ya bàbá onífá àti gbogbo àwọn tó mú wọn lọ sínú apartment. wọ́n ní ṣe ló ya gbogbo wọn lẹ́nu o nígbà tí wọ́n rí wọn tí àǹtí wa tó fò jáde lẹ́nu géètì, wípé ṣe ni everybody lanú sílẹ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú pálásì kábíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ní wọn ò rí rárá. wọ́n ní kò dẹ̀ sí nǹkan tán ṣe, wọ́n láṣìírí wọn ń tú ni. wọ́n ní Ọlọ́run kàn ń tú àṣírí gbogbo àwọn nǹkan burúkú tí wọ́n ṣe nínú pálásì bàbá wa ni. ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé yìí tó lágbára. ẹ̀yin èèyàn lé wọ́n ní nǹkan tí ìyá Nífà sọ fún kábíyèsí lórí ọ̀rọ̀ orí màálù yìí ni pé ẹnikẹ́ni tí kábíyèsí bá rò wípé ó ṣe ibi yìí kí kábíyèsí mú wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan sí inú pálásì yẹn, wípé wọ́n á rí i pé ẹni yẹn ò ní dúró, wípé ẹni yẹn máa mérè ni. nǹkan tán ní ìyá Nífà sọ nìyẹn. wọ́n nítorí pé nǹkan tí wọ́n ṣe ni pé bí irun ṣe ń jáde ní ara màálù yìí, wípé bẹ́ẹ̀ ni kábíyèsí àti Queen Naomi wọ́n ṣe máa jà, wípé wọn ò ní gbọ́ra wọn yé, wípé àfi tí àṣírí bá tú. ṣẹ́yìn náà rí báyìí bí àṣírí ṣe tú, ẹ rí i pé gbogbo nǹkan tí wọ́n ṣe báyìí orí ara wọn ni wọ́n dálé, torí wọ́n fẹ́ da àárín kábíyèsí àti Queen Naomi rú ni, ṣùgbọ́n Ọlọ́run ò fún wọn ṣe. wọ́n ní ṣe ni gbogbo àṣírí wọn, gbogbo nǹkan tán ṣètì lè fi jóná, wọ́n ní gbogbo ẹ̀ ló lu síta o. wọ́n ní bí wọ́n ṣe wú orí màálù yẹn kúrò nìyẹn nínú apartment Queen Naomi. wọ́n ní bí àṣírí wọn ṣe tú nìyẹn. wọ́n ní wọ́n ní nǹkan tí ìyá Nífà sọ ni pé kí kábíyèsí máa mú wọn wá sí inú ibẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, gbogbo àwọn tí kábíyèsí bá suspect. wọ́n ní bí kábíyèsí ṣe mú àǹtí wa wá, wọ́n ní nǹkan tó fa eré tí àǹtí wa sá nìyẹn, tí wọ́n sá jáde ní inú pálásì kábíyèsí. ẹ̀yin èèyàn lé ẹ̀rí pé ìtú lágbára. ẹ̀yin èèyàn lé ilé ayé yìí gbẹ̀gẹ́. wọ́n ní gbogbo nǹkan tán ṣe tí lè fi jóná, wọ́n ní gbogbo ẹ̀ ló ti lu síta o. wọ́n ní wọ́n ní nǹkan tí kábíyèsí fi invite àǹtí wa ní pé nǹkan tí ìyá Onífá sọ, ìpẹ́ tó bá ṣe ibi yẹn kò ní fẹ́ wọ inú ibẹ̀. wọ́n ní immediately báyìí àǹtí wa kó slippers wọn méré jáde sí nínú palace kábíyèsí ni. wọ́n ní pẹ̀lú mọ́tò tí wọ́n gbé wá, wọ́n ní eré náà fi bẹ́ sí ìta géètì. ẹ̀yin èèyàn lé ẹ̀dẹ̀ mọ̀ pé bá ṣe ń sọ fún yín nǹkan tá a gbọ́ lórí social media làwa torchlight sí allegedly. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé á máa yọrí sí rere. òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀. ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.